tí o bá rí ojú àgbàlagbà tó pọ́n kì í ṣe infection o ìrírí ayé ni. ó wà risky fún obìnrin láti máa sùn lé ọkùnrin ìjọkùnrin ìjọ méjì kó tó wá lọ jẹ́ kóbìnrin téèyàn mọ̀ ní ẹ̀kọ́ kan. Mo ojú ilé anyway àbí kẹ́ mọ èèyàn mi kan àbí àwọn èèyàn mi kan ẹ wò mí dáadáa sá. kò tí tó 10 minutes tí mo wọ ní compound yìí kí ni mo ṣe. Are you normal? Kí ló kàn mí pẹ̀lú ẹ̀? Ìwọ mo ń bá sọ̀rọ̀ ni. Kò yẹ kí n máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. You better shut up your mouth. Are you crazy? Ìyàwó ọmọ rẹ tó gbé pẹ̀lú ìfẹ́ kó kúrò báyìí. kúrò nílé fún ọ. onídùúró lè wá nílé ọmọ ọlọ́mọ mi ò ní ṣe láyé. mo fẹ́ kẹ́ nígbàgbọ́ kẹ́ ní lọ́kàn gidi gan pé wọ́n padà definitely. Ǹjọ́ mo fẹ́ dé bẹ́ẹ̀ náà. èyí ló tí ì nà èyí ló ná tó fẹ́ dé sálẹ̀ fẹ́ kanlẹ̀kùn àṣẹ. pàṣẹ tó yẹ owó lọ́wọ́ epo lẹ́wà tí ẹ wá lákì nìkan. Ẹ má gẹ̀tẹ̀ náà nìyẹn mi wàá tọrọ owó. Mo wá líìkì ní àmọ́ alálàyé gan ni. oníkẹ́yẹ sọ bẹ́ẹ̀ mọ́. ó lọ́rọ̀ nílá. obìnrin ẹ̀yin lẹ máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní múra ẹ̀yin náà lẹ tún máa kọ́kẹ́ tó ṣe tán. Géńdé irú mi first born ó marry ó dẹ̀ gbéyàwó ẹ̀wà sí ilé náà. gbẹ̀yìn ṣé bí mi àti popsi àtàbúrò ẹ̀ ìfẹ́ náà ló wà ń bẹ̀ tá a fi mọ orí tá a fi máa jọ wà papọ̀ náà. Ibo ló ti ń ṣe bẹ́ẹ̀. Wàá jẹ́lé lọ́rọ́ lé ayé náà ọ̀dọ̀ ibi sọ́kàn. Wàá tíráyẹ̀ ní náà risk láyé.